a kì í pé ẹ kú dédé wòye bàbá wa ẹ dákun tí a lè mọ orúkọ yín lẹ́kùnrẹ́rẹ́ orúkọ oyè yín àti ìjọ́lù tí ẹ ti wá bàbá. orúkọ mi ni olóyè Michael Ayinde Babatunde Òde Ìlọ níbi bàbá gẹ́gẹ́ bí ọdún tí a rí tí à ń ṣe lónìí à ń ṣe àjọ̀dún Ajókòkò ẹ dákun bàbá kí ni ìtumọ̀ Ajókòkò kí ló bá orúkọ náà wá. orúkọ ìbílẹ̀ wa láyé ìjọ́un tí ogun bá wá a máa ń jó pàdé ogun ni káàkiri ìbọn káàkiri àdá ìlú la máa ń tí orí àwọn ọ̀tá máa ń bọ́ gbogbo àwọn ọ̀tá tó bá ti fẹ́ bọ̀ nígbà bá ti rí ìfẹ́ gbọ́ ìyẹn wọ́n á fi ìyẹn wọ́n á fi lọ ìtumọ̀ Ajókòkò nìyẹn. ìtumọ̀ Ajókòkò nìyẹn. bàbá gẹ́gẹ́ bí a ti mọ̀ lónìí wípé ẹ̀sìn tí ó jẹ́ gbajúgbajà jù nílùú Ìsanlú ni ẹ̀sìn Kristẹni ẹ̀sìn ìgbàgbọ́ èyí mú kí àwọn ọ̀pọ̀ èèyàn kán lérò wípé pípadà ṣíṣe ọdún Ajókòkò ó jẹ́ pípadà sínú ìbọ̀rìṣà kí ni báwo ni a ti lè la irú àwọn tán lérò wọ̀nyí lóye bàbá. ẹ̀sìn ọ̀tọ̀ àṣà ọ̀tọ̀ ó yẹ ká jẹ́ kí wọ́n mọ̀ pé ẹ̀sìn yàtọ̀ sí àṣà wa là ń ṣe àṣà kò lè yẹ ká pàdánù àwọn òṣèlú ti gba ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ wa lóde nípa gbogbo wàhálà tó bá wa ń sùn wọ́n pẹ́ à ń lo àṣà wa ní ìdíjọ́ ni gbogbo àwọn tó ń ṣe bí àwọn ìjìyàn gbé yẹn wọ́n lè lọ wọ́n pẹ́ àṣà wa sì wà ń bẹ̀ ọ̀tà àṣà wa yẹn ò tàbí tẹ́lẹ̀ náà ó yẹ ká náà mọ̀ pé àṣìṣe ó ní bí àṣà wa sílẹ̀ kó níbẹ̀ tó èmi rọ àwọn ìlú ọ̀fẹ́ ká àṣà pé àṣà yàtọ̀ sí ẹ̀sìn. kí wàá ní pàtàkì ètò yìí fún ìlú lápapọ̀. pàtàkì ẹni láti kó àwọn ọ̀pọ̀lọpọ̀ ọmọ Ìsanlú ẹ̀kan lọ́dún la máa ń ṣe àwọn kan wá láti ìlú òyìnbó torí àwọn kan wá láti Èkó láti gbogbo orílẹ̀-èdè àgbáyé náà ti wálé ẹlòmíì ti wá sí Ìsanlú bó pẹ́ ṣùgbọ́n akíkọ̀ bàbá kábíyèsí alágbèjì ti ìlú Ìrágbèjì ẹ̀ṣẹ̀ ọba Abdulrasheed Ayọ̀túndé Ọlábọ̀mí lágbára lọ́wọ́ Elédùmarè ẹ̀ ó délé láyọ̀ àti àlàáfíà lórúkọ. ẹ ṣé bàbá gẹ́gẹ́ bí olóyè láàfin mo gbà ládùúrà wípé ẹ ò ní dídàkudà ní gbogbo ìgbà ẹ ò mọ̀ dùn ún wò ní. àwọn kan ti pa létí ẹ̀yin àgbà ti sọ wípé tó bá sọ lérò àbí tó pa létí kó sàpò ìyàkọ́ ìmọ̀ràn wọn lè gbàdúrà àwọn wọ̀nyí tí wọ́n kó ọmọ wọn sá pamọ́ láti má yọjú sí ìlú abínibí wọn. àwọn alákọ̀wé ní gbogbo àwọn kọmitì ẹ máa múra lẹ ẹ wo tó o bá tí ìjà tíkẹ́ẹ̀tì lọ́jà tíkẹ́ẹ̀tì alẹ́ máa dùn gan alẹ́ máa láta gan alẹ́ máa lẹ́ tíkẹ́ẹ̀ make sure you get your ticket. mi rọ̀ wọ́n jẹ́ kọ́ mọ́ wálé tó bá tẹ̀ kọ́ wálé fún ràṣà báyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ló wálé tó ń sọ pé àwọn ọmọ méjì pé àwọn tó wá lọ́dún tó ń bọ̀. lẹ́ẹ̀kan sí adúgbòlò bàbá olùsìn wọ́n ti ṣe bọ́sẹ̀ wá ṣe wọ́n ti ṣe kiri yẹn wọ́n ti ṣe ọ̀rọ̀ ẹ̀sìn àdúpẹ́ sà ní ìparí mo mọ̀ wípé ètò yìí kì í ṣe ipa ẹnìkan ipa ẹ̀yin olóyè kì í ṣe kékeré ń bẹ̀ ipa kábíyèsí kì í ṣe kékeré ń bẹ̀ bákan náà àwọn ará ìlú náà ní ipa tí wọ́n kó ń bẹ̀ ẹ dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn fún àṣeyọrí ètò tòní. ìbẹ̀rẹ̀ látòrí kábíyèsí wa Olúsìn ní ipa tí wọ́n kó láti jẹ́ kí ètò ẹ̀sìn ìkúnlẹ̀ ó dẹ̀ tún dúpẹ́ lọ́wọ́ àwọn kọ́mítì tí wọ́n yàn láti ṣe ó yẹ wọn púpọ̀ ó dúpẹ́ lọ́wọ́ àwọn àìkúrẹ́ wa àwọn alákòóso Ìsanlú ó dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ Ìsanlú wọ́n sọ pé bóyá ìtàkùn tó bóyá kúdà tó ó dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀rọ ènìyàn tó ó dúpẹ́ lọ́wọ́ àwọn àmín ní ìparí bá dárúkọ yín lẹ́ẹ̀kan sí àdúrókọ yẹ yín. olóyè Michael Ayinde Babatunde Òde Ìlọ Ìsanlú. Please subscribe.